Ìgbà tá à ní lọ kò sígbà tí Yorùbá ò ní lọ kò sígbà tí Nàìjíríà ò ní pín kò sígbà tá à ní lọ kàkà kí kìnìún ṣapákó ẹkùn oníkálukú aṣọdẹ lọ́tọ̀ọ̀tọ̀ ni ọmọ akin làwa ọmọ akin ò kí ṣojo ẹ gbàgbé pé bóyá àmì fiscal challenge ọ̀nà yẹ kọ́lọ́mì ṣe ẹ wo inú gbó la wà yìí wọ́n ti ta lù yìí gbogbo àwọn live fine mọ́ everybody ò jẹun mọ́ bàbá tẹ̀ ń ṣiṣẹ́ oṣù èlò sálárì kí ló fẹ́ bọ́ mọ́ kò sí owó tí ò tó kò dégùn kankan kí ló fẹ́ jẹ lóṣù ṣé ìwà tó máa ń gbébọn kára mọ́ lé ni a máa pín kóníkàlùkù lọ lọ́tọ̀ọ̀tọ̀ kí Ìgbò lọ káwùsá lọ kí Yorùbá wà láyé ẹ̀ iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa ní Yorùbá a máa dáko a máa jẹun a máa mu kò sí ọ̀rọ̀ tó máa ṣẹlẹ̀ ọmọ akílẹ̀ mi o èmi ò kí ṣojo arógun má sà ọmọ balógun èèyàn tó ń jẹ́ balógun ṣe warrior balógun ló dé fear kò síkú tó máa pa àgbàtà ní pápó lórí ẹ̀ ń bẹ̀ my people they fear too much we fear to fight for freedom we fear to fight for liberty because we no wan die mama dey for house baba dey for house nígbà wọn la fẹ́ ṣe yẹn di ẹ tó bá kú ló máa kú ẹ tó bá kú ló máa ṣe republic ó máa dé tó kú máa dé kó dé kò sí ọ̀kan tó máa ṣẹlẹ̀ èmi I no fit waka with leg but I dey strong I no dey fear ọmọọba ni mí ọmọ balógun tó ń dá wà kò sí ọ̀kan tó máa ṣẹlẹ̀ a máa lọ October 1st máa wà ń bẹ̀ mo wà ojú mi I go dey there àgbà Ọlọ́run.